bájá bá jí ají tòun tó gbóró ẹkùn bá jí ají tòun ti jà bárínájà bá jí ají tòun oró náà rẹ̀ lẹ́nu sọpọ máa dúró gbàrẹ o ń gbà. ìgbà wo lẹ máa fún máa lówó ẹ tó ẹ láti sọ. ní ilé ayé yìí mo sọ fún yín ẹ má tún pe nọ́mbà yìí mọ́. hello. ilẹ̀ tí wọ́n wà lórí ẹ̀ wọ́n ti san owó ẹ̀ lọ́ọ́ ṣe ń kọ́ tó bá mọ̀ ipò fẹ́ gba owó ilẹ̀ kankan lọ sí ilé bàbá láti bàbá ẹ̀ kó lọ owó bẹ̀ kúrò bí ìsinsìn. tó bá jẹ́ ìgbà tí mo bí mi pẹ̀lú bó ṣe ṣe ààyè mà ní kó má dọ̀la. wà á lọ àbẹ̀. ṣé ẹ̀yin lẹ ta ilẹ̀ kan ṣoṣo fún èèyàn bíi 10 àbí. Sọpẹ́! 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 Èmi ni!